ìtẹ́lọ̀ ní bá mùdírù mẹ́ríkàsì sí kékun parí kìí ṣe bí wọ́n ṣe yanjú ìjànú. Ìlọsọ́dọ̀ mùdírù mẹ́ríkàsì ìlọ àbòsí lẹ lọ, ìlọ mùnáfìkì lẹ lọ, ìlọ ọ̀tẹ̀ iná lẹ lọ. Ẹ lọ nílọ wípé ní ẹ fẹ́ kọ́rọ̀ òtán àbí ẹ fẹ́ parí ọ̀rọ̀. Wàláyé ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ní ìlọ mùnáfìkì àtọ̀tẹ̀ lẹ fi lọ. Ẹ̀yin tẹ́jọ kóra ìjọpọ̀ tẹ́jọ sọ tẹ́ fi lọ ẹ̀yin náà mara yín o. Ẹ lè rí Sùlẹ̀ lọ́fà òkú oníkíjìpẹ́ ẹ̀ lè rí gbé sùn lérí burúkú jákíjájá tó jẹ́ pé ní ayé tẹ́lẹ̀ yìí tẹ̀ ti bàjẹ́ kó sì lé lójútùú mọ́. Ọlọ́run ti hàlákà rẹ̀ látàyé tó já sí pé òun ni rúnẹ́sí àti rúsídá ti ń dá wàhálà lẹ̀. Ẹ stọ́pù ẹni kó dákẹ́, tí ò bá dákẹ́ wà láì lásìn yóò mọ gba ìpè àti rẹ́dìrẹ́ sì ń bẹ lẹ́nu tí wàá jẹ́ pé àwọn ọmọdọ́mọ ló tún máa kọ̀tínú ìpè yẹn sóni. Òun ló dá gbogbo àgbákò yìí lẹ́ sílẹ̀ ló bá kó oníkìkì bàbá kú sọ́kàn yóò balẹ̀. Ṣé sọ́kàn yóò balẹ̀ ṣe fẹ́ pa ni? Àpọ́nlé tọ́rọ̀ ń ṣe fún òun ní bí yín nínú ẹgbọ́ ṣe to the point. Tẹ́ ẹ̀ bá ti gba ìbúra yẹn kí lẹ fẹ́ kí Dr. Suleiman Farouk Oníkìjì pa Mufti Diyari kí lẹ fẹ́ kó fi búra fún yín tẹ́ fi gbà. Sórí ìgbà tó bá so orí ara ẹ̀ kalẹ̀ àbórí ìgbà tó bá parẹ́ kẹ tó gba ìpè ní kó mọ̀ kankan nípa rẹ̀. Ó ti wá búra nìyẹn kò tẹ́yìn lọ́rùn, ẹ̀yẹn wá sọ nǹkan tí ó ṣe gan ní pàtó fún gbogbo ayé ìta ń sọ nìyẹn. Bàbá Mudirul Markaz Ọlọ́run jẹ́ kárí yín pẹ́, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Mo fẹ́ kílẹ̀ àwọn ọ̀rọ̀ kan lórí ìsọkúsọ táwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń sọ káàkiri. Àwọn kan sọ pé mi bú Mudirul Markaz, èmi ò bú Mudirul Markaz, mi sì lè bú wọn láíláí torí pé àfáà gbogbo ayé àfáà mi ni wọ́n. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Dr. Suleiman Farouk Oníkìjì pa tí mo dá sí kò síbi tí mo fi bú bàbá Mudiru ń bẹ̀. Àkọ́kọ́ àwọn nǹkan kan tí ò yé mi òun ni mo fẹ́ kí bàbá Mudirul Markaz kí wọ́n ṣàlàyé ẹ̀ fún kó lè yé mi kó lè yé gbogbo ayé. Nínú wáàsí àti ọ̀rọ̀ bàbá Mudirul Markaz wọ́n ní Dr. Suleiman Farouk Oníkìjì pa Mufti Diyari wọ́n ní wọ́n sí àwọn pé tí wọ́n bá fi lè wá túbá gbogbo ọ̀rọ̀ yóò parí, gbogbo ọ̀rọ̀ tí wọ́n fà yìí wọ́n ní yóò parí. Ṣùgbọ́n bàbá Mufti Diyari tó ní Dr. Suleiman Farouk Oníkìjì pa OON nínú ọ̀rọ̀ wọn kan tó jáde wọ́n láwọn ò ṣe bàbá wa Mudirul Markaz. Wọ́n ní kí ló le tó báwọn ti tó yìí káwọn mọ́ lọ lè bí àfá àwọn pé ní dáríjì ní àmọ́ àwọn òrí táwọn náà ṣe àwọn òrí táwọn ṣe táwọn fi lọ lè bẹ̀bẹ̀ èyí náà gbọ́ kó mọ̀ jẹ̀rù ilẹ̀. Ó lè tó bá jẹ́ jọ́n fa kò sí tó nílá lọ́dọ̀ bá tẹ̀lé àmọ́ èyí tí mo ṣe ní ọjọ́ ẹni sọ pé àfá mi foríjì mí. Tí wọ́n bá kílẹ̀ àti lóde borí tó ṣe kí ló burú kẹ́ má bí ní ìrí mi. Nínú ọ̀rọ̀ yìí lèmi fi wá ń béèrè pé ní kí lẹ́sẹ̀ Mufti Diyari lọ́dọ̀ sí Habib Mudirul Markaz kí lẹ́sẹ̀ wọn. Ó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n mọ ẹ̀ṣẹ̀ Mufti Diyari kí bàbá wa ṣe Habibullahi kan bá wa sọ ẹ̀ṣẹ̀ Mufti gangan kan bá sọ síta ká mẹ́sẹ̀ wọn. Torí pé nínú àwẹ̀ tó lọ bàbá Mufti Diyari sí wá sí àwẹ̀ tó lọ ní kìí sí lè ta parí yìí o wọ́n dẹ̀ gbé alukurani sókè wọ́n dẹ̀ fi alukurani yìí búra wípé táwọn bá mọ nǹkan kan nípa àárẹ̀ tó ṣe Habib Mudirul Markaz gbogbo ìgbóná alukurani kó jẹ́ tàwọn. Ẹyẹ èèyàn ẹ̀dàrú ẹni rọ ni wọ́n ń pa. Definitely pé ní alukurani tẹ́ ẹ kọ́ wa ní ilé kéwú tí ó gba Markaziya tá a kọ́ lọ́dọ̀ yín alukurani yẹn irọ́ ni. So alukurani ò jẹ́ nǹkan kan, alukurani ò wúwo, alukurani ò tóbi.
tẹ́ ẹ̀ bá ti gba ìbúra yẹn kí lẹ fẹ́ kí Dr. Suleiman Faruq Oníkìjìpá Mufti Diyari kí lẹ fẹ́ kó fi búra fún yín tẹ́ fi gbà sórí ìgbà tó bá so orí ara ẹ̀ kalẹ̀ àbórí ìgbà tó bá parẹ́ kẹ́ tó gba ìpè ní kó mọ̀ kankan nípa rẹ̀ ó ti wá búra nìyẹn kò tẹ́yìn lọ́rùn ẹ̀yẹ wá sọ nǹkan tí ó ṣe gan ní pàtó fún gbogbo ayé ìta ń sọ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì èyí tí ọ̀kan náà àwọn àfáà tí wọ́n lọ lé fíṣítì bàbá wa Mudirul Markaz ẹnìyẹn máa ń sọ pé àgbà àfáà lòun àmọ́ lọ́dọ̀ ti wa ọmọdé àfáà ni kì í ṣàgbà àfáà àgbà àfáà ni fáwọn ọmọ ilé kéwú rẹ̀ kì í ṣàgbà àfáà lọ́dọ̀ ti wa. ìtẹ́lọ ní bá Mudirul Markaz sí pé kí wọ́n parí kì í ṣe bí wọ́n ṣe yanjú ìjánu. ìlọsọ́dọ̀ Mudirul Markaz ìlọ àbòsí lẹ lọ ìlọ mùnáfìkì lẹ lọ ìlọ ọ̀tẹ̀ iná lẹ lọ ẹ lọ nílò wípé ní ẹ fẹ́ kọ́rọ̀ òótán àbí ẹ fẹ́ parí ọ̀rọ̀ wàláyé ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ní ìlọ mùnáfìkì àtọ̀tẹ̀ lẹ fi lọ ẹ̀yin tẹ́jọ kóra yín jọ pọ̀ tẹ́jọ sọ tẹ́ fi lọ ẹ̀yin náà mara yín o ẹ lè rí Suleiman Faruq Oníkìjìpá ẹ̀ lè rí gbé ṣubú ẹ̀yin àgbàfà tẹ nímà tọ́lọ̀ ń bẹ lára yín adáyímọ̀ nílọrin ẹ sì wà nílọrin tọ́lọ̀ ń gbẹnu yín sàṣẹ tó pé tẹ bá sọ àṣẹ́gùn ẹ̀yin ní kẹ́ dákun nínú ọlá ńlá tọ́lọ̀ ń ṣe fún yín ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí bàbá lè ṣe ọmọ ọmọ lè ṣe bàbá bí bàbá bá ṣe ọmọ ọmọ náà ló bẹ bàbá tí ọmọ báyìí tún ṣe bàbá ọmọ náà ló tún bẹ bàbá. Suleiman Faruq sọ pé ní àwọn ò lè bẹ̀bẹ̀ wọn ò láwọn ò lè bẹ̀bẹ̀ wọ́n láwọn ò mọ táwọn ṣe ni ṣùgbọ́n bàbá Mudirul Markaz èyí náà làáfà gbogbo ayé èyí náà làáfà wà ẹ fọwọ́ wọ́nú tẹ́ ẹ bá ń ro àwọn ọ̀rọ̀ yìí tẹ́ fi ń gbé jáde kó mọ̀ dàrú sí ni ok inú àwọn tí wọ́n jẹ́ fáǹsì Suleiman Faruq ara àwọn tí wọ́n sọpọ́tì ẹ̀ inú àwọn tó jẹ́ fáǹsì ti bàbá Mudirul Markaz ara àwọn tí wọ́n sọpọ́tì ẹ̀yìn náà kìí ṣe gbogbo tí bàbá Mudirul Markaz ń ṣe ló dáa àmọ́ ẹnu tèmi ò gbá láti sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn fáwọn ọ̀tá láyé ọ̀yọ́ irú olérí burúkú jákíjájá tó jẹ́ pé ní ayé tẹ́lẹ̀ yìí tẹ̀ ti bàjẹ́ kò sì lé lójútùú mọ́ Ọlọ́run ti hàlákà rẹ̀ látàyé tó já sí pé òun ni rúnẹ́sí àti rúsídá ti ń dá wàhálà alẹ́ ẹ stọ́pù ẹni kó dákẹ́ tí ò bá dákẹ́ wà láì lásìn yóò mọ̀ gba ìpè àti rẹ́dìrẹ́ sì ń bẹ lẹ́nu tí wàá jẹ́ pé àwọn ọmọdọ́mọ ló tún máa kọ̀tínú ìpè yẹn sóni òun ló dá gbogbo àgbákò yìí lẹ̀ ìkan ṣoṣo ni wà ń lọrin òun ló dá gbogbo fìtínà yìí lẹ̀ ní eléri burúkú táyé ló bàjẹ́ títà ọmọ ẹ̀ náà tún bàjẹ́ jákèjájá ọmọ òfò òun ni kì í ṣe báyìí ni Ìlọrin ti rí tẹ́lẹ̀ nígbà tó dé orúkọ dé òórùn dé ló dá ogun ẹ̀rú ẹ wá wo ìdímọ́ tí Dr. Suleiman Faruq Oníkìjìpá ti ń ṣe sílé àfáà rẹ̀ iléeṣẹ́ àdámọ̀ ẹ wo ìdímọ́ tí ń ṣe níbo ló wà nínú Al-Qur'an níbo ló wà nínú tírà wípé tọ̀ ká ṣe ìdímọ́ àfáà wa kò síbi tó wà nínú Al-Qur'an kò sí àdìsí àlùmọ́ mọ́ tó gbé wá àwọn tí wọ́n gbé wá àwọn sùmùrà ni gbogbo àwọn oníláwà ní gbogbo ó bẹ̀rẹ̀ látàgbàjì bàbá ṣé làbíb àti gbogbo èyí tẹ́ ẹjọ́ níláwà ní Ọlọ́run ní jẹ́ kẹ́ máa padà sí aburú ẹgbẹ́ nǹkan tó dá wá púpọ̀ àwọn ni wọ́n gbé ìdímọ́ wá àfáà mélòó ní ṣe ìdímọ́ fún ọmọ kéwú mélòó ní ṣe ìdímọ́ fáfá rẹ̀ ọmọ kéwú mélòó ní ṣe ìdímọ́ fún ilé àfáà rẹ̀ ọmọ kéwú mélòó ní lọ sílé àfáà rẹ̀ lágbà tí àfáà rẹ̀ ti kú àti àfáà rẹ̀ náà tó ti kú táfáà rẹ̀ sì ní ọmọ ńlẹ̀ tó mọ̀ yẹn jáde fà ọmọ kéwú mélòó ní lọ lé fíṣítì wọn ní ṣe ìdímọ́ fún wọn lẹ́nu ìbẹ̀ lára àwọn tó ń wò mí ìbẹ̀ lára àwọn tá à ń sọ̀rọ̀ lórí èyí náà níjò náà ti lọ sílé àfáà rẹ̀ lè ṣe ìdímọ́ bẹ́ẹ̀ àtún ààrẹ nìkan ti ń ṣe ìdímọ́ àfáà
ẹ tún sọ pé kò mọ̀ wá wù ó ṣe kinní kan ó ṣe kinní kan ṣé tí Suleiman bá kú oníkìkìpá bá kú sọ́kàn yóò balẹ̀ ṣé sọ́kàn yóò balẹ̀ ṣé fẹ́ pa ni àpọ́nlé tọ́rọ̀ ń ṣe fún òun ní bí yín nínú ẹgbọ́ ṣe to the point àpọ́nlé tọ́rọ̀ ń ṣe fún Dr. Suleiman bá kú oníkìkìpá náà ní bí yín nínú ó ṣe jóhun yóò tún jẹ́ ON yóò tún ṣe gbá kan ẹ̀ sì lè rẹ̀ ńlẹ̀ Ọlọ́run ti gbé ga ẹ wo ọ̀tẹ̀tẹ̀ tí ń dì láti yóò àtúngbẹ́pẹ́ láwọn kan tún sa káfí ẹ̀ ń sáré Suleiman bá kú lérí òkìkí lẹ́mọ̀ fífún ìwà tó wó káfí yín èpè yín tẹ̀ ń sẹ́ òkìkí àtowó ní wọ́n fi jọ fún Dr. Suleiman Faruq Oníkìkìpá ẹnìkan àwọn dìdìrìn wọ́n ní èmi ò lè dá sọ̀rọ̀ àfa kí sọ́fíìsì kan náà lájọ wà abẹ́ ti gbàgbé ni pé á kéwú bákan náà tọ̀tọ̀ ní bá sì lò tẹ bá nílà káyì tẹ́bi yín pé ẹ sì mọ kéwú ìyẹn lè kéwú bákan náà ṣùgbọ́n ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ láti gbà ẹ nílà káyì kékeré lórí àfáà ni àgbà lórí àfáà ni bàbá Mudiru Markaz èmi ò bú yín o ẹ ṣàtúnṣe ni ẹ sì ìtẹ́ kọ́ wa ẹ lò ó ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù sà ẹ dákun ní sùúrù torí tọ́lọ́ bàbá Mudiru Markaz ẹ̀yin àgbààgbà fáà nílọrin tọ́lọ̀ fún ní mímọ́ tọ́lọ̀ fún ní làákàyè tọ́lọ̀ fún ní sùúrù ẹ̀yin ní kẹ́ bá wa dìde sọ̀rọ̀ yìí ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí ẹ dákun torí tọ́lọ́ ẹ má jẹ́ àwọn jẹ́ ìrìmúfà tí mi àwọn àtàwọn ẹ̀sọ́ pàfà làwọn àgbàfà kan lè àgbàfà arógo àgbàfà alátẹnujẹ àgbàfà onímùnáfìkì ẹ dákun ẹ̀yin ní kẹ́ bá wa dìde sí ẹ má dáhùn eléyìí lóhùn subhana rabbika